kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá nílé lórí ẹ̀rọ ayélujára àti lórí rédíò wípé a káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì tí ìjọ Anglikani ní Dáósìsì Ifẹ̀ tó ṣe agbátẹrù rẹ̀. A sì gbàdúrà wípé lónìí ọ̀rọ̀ náà tá a gbọ́ kò ní dìde sí wa ní ìdájọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga o, nítorí pé ó wù yín nínú àánú yín láti jẹ́ kí ọjọ́ òní kó sojú wa. À ń lọ sínú ọ̀rọ̀ náà, Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Àmín. Etí gbọ́ àti àyà àgbàṣe, Olúwa ẹ fẹ́ nìkọ̀ọ̀kan. Àmín. Lẹ́yìn tá a bá ti gbọ́rọ̀ ìtàn, ẹ má jàrí bákan náà mọ́. Àmín Jésù. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Olúwa ṣeun. Jésù Olúwa wa. Àmín. Lónìí, bá a ṣe ń bá bọ̀ ìlànà Ọlọ́run fún ètò níbi ọjà náà la sì ń tẹ̀lé. Kókó ẹ̀kọ́ tòní òun la pè ní títẹ̀lé ìlànà Bíbélì fún ìdàgbàsókè okòwò wa. Títẹ̀lé ìlànà Bíbélì fún ìdàgbàsókè okòwò wa. Lónìí, àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ètò yìí, àwọn olùjíròrò. Ẹni àkọ́kọ́, arábìnrin Tọ́pẹ́ aya Adésọjí, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣeun Ṣé atọ́kùn. dáadáa lẹ dé o? A dúpẹ́ sà. Ẹ pẹ̀lú. Ẹ sà. Bẹ́ẹ̀ la tún kí bàbá wa ọ̀jọ̀gbọ́n Wálé Adébìtẹ́, ẹ káàbọ̀ sórí ètò yìí sà. A dúpẹ́ sà. Ẹ ǹlẹ́ o, Ẹni ọ̀wọ̀. ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹlẹ́ gbogbo lé o. Ṣé o? Bẹ́ẹ̀ náà ni èmi náà ń kíra mi káàbọ̀ sórí ètò yìí o, atọ́kùn ètò. Àlùfáà àgbà Samson Adébóyè Àwòyọ̀dé. Bí a bá ṣe ń bẹ́tò yìí lọ, tẹ́ ẹ bá ní ohunkóhun tí ẹ fẹ́ bi wá tàbí tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ sí wa, ẹ̀rọ WhatsApp yìí ẹ lè tẹ̀ kẹ́ ẹ fi ìbéèrè yín ránṣẹ́. Tẹ́ ẹ bá sì ti fi ránṣẹ́, tó bá yẹ ká yẹ̀wò lórí ètò yìí, á yẹ̀wò. Tó bá sì yẹ ká dá yín lóhùn láti ilé, á dá yín lóhùn lórí ẹ̀rọ WhatsApp yín. 081 47 194 733. Lẹ́ẹ̀kan sí 081 47 194 733. Lónìí, kókó ẹ̀kọ́ wa ni a pè ní títẹ̀lé ìlànà Bíbélì fún ìdàgbàsókè okòwò wa. Ibi kíkà wa lónìí, òun la ó rí nínú ìwé Dítarónómù orí 28 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 14. Bóyá màmá wa ẹ bá wa kà. Yóò sì ṣe, bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti láti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ lónìí, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sí orí rẹ, yóò sì bá ọ, bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní ilé oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún agbọ̀n rẹ àti fún ọpọ́n ìpò àkàrà rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni ìkọlù níwájú rẹ. Wọn ó jáde sí ọ lé ọ̀nà kan, wọn ó sì ṣubú níwájú rẹ lé ọ̀nà méje. Olúwa yóò pàṣẹ ìbùkún sórí rẹ nínú àká rẹ àti nínú ohun gbogbo tí ìwọ bá fi ọwọ́ rẹ lé. Òun ó sì bùsí fún ọ ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Olúwa yóò sì fi ìdí rẹ kalẹ̀ ní ènìyàn mímọ́ fún ara rẹ̀, bí ó ti búra fún ọ, bí ìwọ bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́, tí ìwọ sì ń rìn lé ọ̀nà rẹ̀. Gbogbo ènìyàn ayé yóò sì rí i pé orúkọ Olúwa lè a fi ń pè ọ́, wọn ó sì máa bẹ̀rù rẹ. Olúwa yóò sì sọ ọ́ di púpọ̀ fún rere nínú ọmọ inú rẹ àti nínú irú ohun ọ̀sìn rẹ àti nínú èso ilẹ̀ rẹ àti ní ilẹ̀ tí Olúwa ti búra fún àwọn baba rẹ láti fún ọ. Olúwa yóò sì fi ìṣúra rere rẹ̀ sílẹ̀ fún ọ, ọ̀run láti rọ òjò sí ilẹ̀ rẹ lé àkókò rẹ̀ àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo.
ìwọ ó sì máa wín orílẹ̀-èdè púpọ̀, ìwọ kì yóò sì tọrọ. Olúwa yóò sì fi ọ́ ṣe orí, kì yóò sì ṣe ìrù. Ìwọ ó sì máa lékè sáà, ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn, bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo pa fún ọ lónìí láti máa kíyèsí òun àti máa ṣe. Ìwọ kò sì gbọdọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún ọ fún yín ní òní, sí ọ̀tún tàbí sí òsì, láti tọ ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n. Ẹ ṣeun. Èròǹgbà wa lónìí ó ní láti jẹ́ kí Kìrìsìtẹ́nì mọ̀ pé àìní àròjinlẹ̀ àti ète Sátánì ló ń mú kí ènìyàn rò pé gbígbé ìgbé ayé ìwà mímọ́ yóò kó ìfàsẹ́yìn bá okòwò òun. Èkejì, Kìrìsìtẹ́nì ní láti fi Kristi ṣe àkọ́kọ́ kí ó sì mọ̀ wípé nínú ìmọ̀ kíkún nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè sọ okòwò di ní ńlá. Ìmọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ló lè sọ okòwò ènìyàn di ní ńlá. Kìrìsìtẹ́nì ó gbọ́dọ̀ láròjinlẹ̀ wípé gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe tí ò bá ti Sátánì mu tó jẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run ni, ó di dandan kókòwò tí ènìyàn bá ń ṣe kó tẹ̀síwájú. Ìfáàrà, ó dájú pé nínú ìmọ̀ kíkún nínú àwọn ẹ̀kọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nípa ìdókòwò àti bí a ṣe lè mú okòwò wa dàgbà láì fi ìrẹ́jẹ, ojúsàájú àti olè kún un nìkan ni ó lè mú ìfọ̀kànbalẹ̀ àti èrè wá fún wa. A lè ṣe eléyìí nípa wíwá inú ìwé mímọ́ wò láti mọ ohun tí Ọlọ́run pa láṣẹ, kí a jẹ́ kí ìwà bí Ọlọ́run àti ìtẹ́lọ́rùn gbé wa wọ̀ nínú okòwò wa, kí a sì jẹ́ kí ìwà mímọ́ farahàn nínú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbàárà wa àti àwọn ẹni tí ó bá wa dòwò pọ̀. Lákòótán, kí a fi ìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run fún àṣeyọrí. Ìfáàrà wa lónìí nìyẹn. A fẹ́ lọ sínú ìbéèrè fún ìjíròrò. Bàbá ọ̀jọ̀gbọ́n, báwo ni níní ìmọ̀ kíkún nípa ọ̀rọ̀ Ọlọ́run ṣe lè mú kí okòwò wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì gbòòrò sí? Ẹ jẹ́ ká kọ́ wo Deuteronomy orí 6, ká wo ẹsẹ̀ 6 sí 7. Orí 6 ẹsẹ̀ 6 sí 7. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní kí ó máa wà ní àyà rẹ, kí ìwọ kí ó sì máa fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ gidigidi, kí ìwọ kí ó sì máa fi wọ́n ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ, àti nígbà tí ìwọ bá ń rìn lé ọ̀nà, àti nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti nígbà tí ìwọ bá dìde. Ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn tí wọ́n ní pé kó máa ṣe àtọ́nà fún wa. Ọ̀rọ̀ ẹni kíkún, ohun tó sọ ń bẹ̀ yẹn ni wípé bó ti wù ká ṣiṣẹ́ tó, ìwé mímọ́ ló ní ìbùkún Ọlọ́run ló mú ní là láì fi làálàá kún. Ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà, bí Pọ́ọ̀lù ń gbìn tápò ló ń bomi rin láì sí ìrànlọ́wọ́ Ọlọ́run, àsán ni. Kí ni làálàá tá à ń bá ká? Nítorí wá sọ náà ni pé ọ̀rọ̀ Ọlọ́run yìí, kí ni ìmọ̀ kíkún rẹ̀? Ìmọ̀ kíkún ọ̀rọ̀ Ọlọ́run nínú ètà àkàí ni wípé yàtọ̀ sí pé ọ̀rọ̀ yẹn yé wa, a fi ń ṣàṣàrò ní gbogbo ìgbà, ká tún fi kọ́ àwọn ọmọ wa kí lọ̀rọ̀ Ọlọ́run dá lé lórí, kí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, ńgbà wọ́n ń ka ìbùkún ńgbà tá a bẹ̀rẹ̀ ètò yìí láìpẹ́, ńgbà tí ìyá wa ń kà á. Àmì yẹn ò ṣe é máa ṣe sókè ni mo ra ń ṣe kẹ́lẹ́kẹ́lẹ́. Gbogbo ìbùkún yẹn lọ́lọ́run ó jò bá wa lórí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ní pé ká má dẹ́ṣẹ̀, ká wà ní àìlẹ́ṣẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ tó jẹ mọ́kòwò wa tá à ń rí láyé òde òní, ká rìn ní tọlọ́run, ká kọ àwọn ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀. Tí a bá ń dá ẹ̀ṣẹ̀, a jẹ́ aláìlóye ènìyàn. Ìmọ̀ kíkún nínú ọ̀rọ̀ Ọlọ́run, òun ló ní kí ó ní ká gbọ́ràn. Ẹ jẹ́ ká wo Àìsáyà orí 1 ẹsẹ̀ 19. Àìsáyà orí 1 ẹsẹ̀ 19. Bí ẹ̀yin bá fẹ́,
tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jèrè ilẹ̀ náà. Praise the Lord. Hallelujah. Olúwa jẹ́ ká jèrè ilẹ̀ wa o. Àmín Jésù. Tí a bá gbọ́ tí a sì gbọ́ràn, Jèrè ilẹ̀ náà. àṣẹ nìyẹn. Ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kíkún ni ká yàgò fún ẹ̀ṣẹ̀, kí ọ̀rọ̀ Ọlọ́run máa gbénu wa, ká gbọ́ràn ká sì fi fẹ́ Gbọ́ràn sí Ọlọ́run. àṣẹ Ọlọ́run. Ẹ ṣeun. Màmá wa ìyáàfin Adésọjí, kí lẹ́yìn náà rí sọ sọ́rọ̀ yẹn? Àfikún tí màá ṣe náà ni wípé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ohun tá a máa mú lọ́kùnkúndùn. Nígbà tá a bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ìgbà dé ìgbà, gẹ́gẹ́ bí ibi kíkà Deuteronomy yẹn ṣe sọ wípé ká máa kọ́. So nígbà tá a bá ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á jẹ́ ká máa mọ àwọn ohun tí Ọlọ́run retí láti ọ̀dọ̀ wa nínú okòwò wa. A sì rí i pé tá a bá ń gbọ́rọ̀ Ọlọ́run láti ìgbà dé ìgbà yẹn, á tún ràn wá lọ́wọ́ tá a bá tiẹ̀ fẹ́ táṣẹ gẹ̀rẹ̀, tá a bá rántí ọ̀rọ̀ Ọlọ́run tá a ti gbọ́ yẹn. Bẹ́ẹ̀ ni o pé òṣùwọ̀n èké àyà sásẹ́yìn. So á jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn láti ṣe okòwò wa bí Ọlọ́run ṣe ń fẹ́ láti ọ̀dọ̀ wa. Ẹ ṣeun. Ìyáàfin Adésọjí, Yes, sir. kí ni ìdí tí ó fi ta gbọ́dọ̀ gba Ọlọ́run láàyè nínú okòwò rẹ? Kí sì ni eléyìí yóò yọrí sí? Kí ni ìdí tó fi gbọ́dọ̀ gba Ọlọ́run láàyè nínú okòwò rẹ? Kí ló máa yọrí sí? Tí èèyàn bá gba Ọlọ́run láàyè, kí ló máa yọrí sí? Kí n tó sọ ọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn ibi kíkà tí wọ́n ní ká kà náà. Wọ́n ní ká wo ìwé Òwe orí 16 ẹsẹ̀ 1 sí 3. Ó ní gbogbo ọ̀nà ènìyàn li ó mọ́ lé ojú ara rẹ̀, ṣùgbọ́n Olúwa li ó ń díwọ̀n ọkàn. Kó iṣẹ́ rẹ lé Olúwa lọ́wọ́, a sì fi ìdí ìrò inú rẹ kalẹ̀. Tí a bá fẹ́ kí okòwò wa kó gbòòrò, a gbọ́dọ̀ fi okòwò wa yẹn, a gbọ́dọ̀ fi lé Ọlọ́run lọ́wọ́. Ó ṣe pàtàkì torí pé Ọlọ́run ló máa jẹ́ kí okòwò wa kó fi ìdí múlẹ̀. Wọ́n ní rírò ní tènìyàn, ṣùgbọ́n ṣíṣe ní ti Ọlọ́run. Àwọn baba wa dẹ̀ tún sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, wọ́n ní bí Paul ń gbìn tí Àpólò ń bomi rin, láìsí ìbùkún Ọlọ́run òfo ni gbogbo ẹ̀ máa já sí. So ó ṣe pàtàkì. Ìdí àkọ́kọ́ náà ni wípé kí okòwò wa yẹn kó lè di ní ńlá, a gbọ́dọ̀ fi lé Ọlọ́run lọ́wọ́. A gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run láàyè. Bẹ́ẹ̀ ni. Láti dá sókòwò wa. Kó lè kí okòwò yẹn kó lè gbòòrò sí. Bàbá ọ̀jọ̀gbọ́n. Yes, sir. Kí lẹ rí sọ sí? Ẹ ṣeun, ìyá wa ti sọ lọ́pọ̀lọpọ̀. Àfikún kékeré tí mo fẹ́ fi kún náà ni wípé Olúwa má jẹ́ á rí ìbínú Ọlọ́run o. Ìbínú Ọlọ́run lágbára púpọ̀. Tí ibi àyọrísí ẹ̀ ò dá, ègbé ni. Téèyàn ò bá ti ṣèfẹ́ Ọlọ́run, ẹni tí ò bá gbọ́ Ọlọ́run láàyè nídìí okòwò ẹ̀, ègbé ni. Ó ti di ẹrú fún Sátánì, a ti tá dànù. Olúwa ò ní ta wá nù. Àmín Jésù. Olúwa gba gbogbo ògo, ọlá àti agbára, ohun gbogbo ìkáwọ́ ẹ̀ ló wà. Ẹni tí ò bá wá fi tiẹ̀ ṣe, ó ti pàdánù. Tí ò gbọ́ Ọlọ́run láàyè. Gbogbo ohun tó rò pé òun níyẹn àṣedànù ló ń ṣe. Ẹbọn ló sì lówó ẹ̀ tó fi ń ṣòwò. Yóò sì tún sọ̀jọba ọ̀run nù pẹ̀lú ẹ̀. Ṣébọn ló lówó ẹ̀ tó fi ń ṣòwò, bó ló ṣe wá jẹ́ tí ó tún wá tún. Bàbá Prof, kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yóò yé mi. Nígbà ẹ̀pọ̀ ló lówó. Ẹni ọ̀wọ̀ òǹkọ́ ló ní. Olúwa ló ní. Ọlọ́run ló pèsè ohun gbogbo pátápátá Ọlọ́run ló ní. Ọlọ́run náà sì ní ká fi ìyìn fún, òun ní ká fògo fún, òun ló ní gbogbo agbára. Wọ́n ní aṣiwèrè èèyàn ló sọ pé Olúwa Ọlọ́run ò sí. Bíbélì tiẹ̀ tún sọ wípé kò sóhun tí a lè rí gbà bí kò ṣe pé àfifúnni látòkè wá. Tàbádẹ̀ tún wo Deuteronomy 8:18 yẹn, ó nítorí Ọlọ́run ló ń fún wa ní agbára láti ní ọrọ̀. So ohun gbogbo tí a ní Ọlọ́run ló fi fún wa. So kò sóhun tá a ní nídẹ̀yìn Ọlọ́run. So ǹtẹ́ ń sọ nísìnyí ni wípé ẹnikẹ́ni tó bá ti ń ṣòwò ó gbọ́dọ̀ gbogbo rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́, ó gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run kí okòwò rẹ̀ bá lè gbòòrò sí. Kó mọ̀ ríra rẹ̀ pé agbára mi ló tó yìí, èmi mo mọ̀ ọ́ ṣe, àgbọ̀ngbọ̀n ò ní o. So kó sì wàá mọ̀ sí fẹnu ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìyá bóyá náà rí sọ́sọ́rọ̀ yẹn tẹ̀ tí ń dá sí náà. Ó yá ìṣàlàyé tó túmọ̀ sí pé kí ènìyàn máa ṣòwò láìsí ìbẹ̀rù Ọlọ́run. Kéèyàn máa ṣòwò láìsí ìbẹ̀rù Ọlọ́run, ewu tó pọ̀ wà ńbẹ̀ o. Nítorí wípé téèyàn bá ń ṣòwò láìsí ìbẹ̀rù Ọlọ́run,
ìbínú Ọlọ́run ó máa wà lórí irú ẹni bẹ́ẹ̀. Then ewu ikú òjijì gan kò jìnnà sí irú ẹni bẹ́ẹ̀, nítorí gbogbo àwọn tó bá ti mọ̀ wípé èké ni gbogbo ohun tó ń ṣe fún àwọn tí ò fi bẹ̀rù Ọlọ́run sí, wọ́n á máa fi èpè tí wọ́n tiẹ̀ ṣe pé fọ́kàn wọn ò ní súre fún. So wàhálà àti ìdààmú àbí bẹ́ẹ̀ ni o wàhálà àti ìdààmú ló máa wà nírú ọ̀nà ẹni bẹ́ẹ̀ tí ó ń kó bẹ́ẹ̀ ni wọ́n sì ní ilé tí a fi tọ́mọ wọ́n ní ìrì ló máa wó. So kò sí ohunkóhun ténìyàn lè kó jọ láìsí ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀, tó bá yá òfò náà ni asán, gẹ́gẹ́ bí ìwé òwe ṣe wí, ó ní asán lórí asán. So asán náà ni gbogbo rẹ̀ ajá sí bẹ́ẹ̀. ẹni tí ó bá ti níbẹ̀rù Ọlọ́run yọkàn máa fowó lọ́jà bó ṣe wù. bẹ́ẹ̀ ni o. tẹ́gbẹ́ rẹ̀ bá ń tajà ní 100 náírà yóò sọ tiẹ̀ di 300 náírà á ní ṣe bóun lòun kúkú ní nǹkan o. ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ ò ní ìbẹ̀rù Ọlọ́run. pàápàá lákòókò tá a wà yìí ọ̀jọ̀gbọ́n kálukú kan ń tajà rẹ̀ bó ṣe wù ní pẹ̀lú bílù ṣe rí, ṣé bẹ̀rù Ọlọ́run wà kálukú gbowó lé ẹ tiẹ̀ sọ sí i sódà bá a ṣe ń bá a lọ yìí. tá a bá dọ́jà bí tá a bá rí nǹkan 100 náírà tá a bá sì dọ́jà kejì a bá 120 náírà ká tó tún padà dọ́dọ̀ ẹni tó ń tà 100 òun ló ti sọ 120. ibo là ń bá a lọ gẹ ẹ̀sọ́ sọ̀rọ̀ yìí. Ọlọ́run kó dáríjì wá ní. ṣé bẹ̀rù Ọlọ́run wá wà mọ́. ẹni tí ò bá bẹ̀rù Ọlọ́run afọ́jú ni ó kàn lajú lẹ́ẹ̀kan dandan. bá a ti sọ tẹ́lẹ̀ a ní ń kọ́rọ̀ ọjọ́ kò mẹ́ni tí ó na kò mẹ́ni tí ó na. ẹni tí ò bá bẹ̀rù Ọlọ́run aṣiwèrè ni bá a ṣe sọ tẹ́lẹ̀ aṣiwèrè ni òun ló lọ́lọ́run ò sí lọ́kàn ara ẹ̀. Ọlọ́run sì wá sọ fáṣiwèrè ọ̀hún tí ń fọwọ́ gbáyà pé lálẹ́ òní lábèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ gbogbo tírílíọ̀nù gbogbo tó kólẹ̀ títa ló wá jẹ́ ìgbéraga aláìlọ́gbọ́n aláìlóye ńlá lè ka onítọ̀hún sí ẹni tí ò bá ní ìbẹ̀rù Ọlọ́run, torí bẹ̀rù Ọlọ́run oná pè ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n. ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè tó tẹ̀lé. Ewu wo ló wà nínú kí Kìrìsìtẹ́nì tẹ̀ sí ibi tí ayé tẹ̀ sí nínú okòwò wọn? Ìyá Adésọjí. Yes sir. Ewu wo ló wà nínú kí Kìrìsìtẹ́nì tẹ̀ sí ibi tí ayé tẹ̀ sí nínú okòwò wọn? Ewu tó wà ń bẹ̀ pọ̀ sá. Irú ẹni bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ ọ̀tá Ọlọ́run. Ìbínú Ọlọ́run wà lórí irú ẹni bẹ́ẹ̀, ẹni tí ó bá tẹ̀ sí ibi táyé ń tẹ̀ sí tó sì pé rẹ̀ ní ọmọlẹ́yìn Kristi. Ibi lọ́jà báyìí ibi báyìí lágbájá ta tiẹ̀. Àwọn míì àti ẹ̀ sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ọjà lélẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ fi ìwà àti ìṣe wa hàn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi nínú gbogbo tá a bá ń ṣe ni. Àwọn ewu mìíràn tó tún wà bẹ́ẹ̀ ni wípé nínú ọjà tá à ń wò yẹn gan orogún òwò pọ̀ lóríṣiríṣi. Orogún òwò bẹ́ẹ̀ ni ó sì lè ju ìyàwó méjì ní ọkọ kan náà. Bẹ́ẹ̀ ni sà. Ọyẹ ìjà wò. Orogún òwò pọ̀ lóríṣiríṣi nítorí àwọn aláìgbàgbọ́ kò sí ohun tí wọ́n lè fi wá owó. So ẹni tó bá sì jẹ́ ọmọ Ọlọ́run tí ò bá fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ kó sá sí abẹ́ ààbò Ọlọ́run, ọfà lè bá ọfà ayé àbá ń bẹ̀, àìsàn ó lè rí kú òjijì ń bẹ̀ gan. So ìsàsí ó lè máa tiẹ̀ ṣòwò ọ̀hún gan kán má jẹ́ kó rí ojú owó débi tá tiẹ̀ rí èrè tó kàn jẹ́ bẹ́ẹ̀ ni pé gbèsè á kàn máa ṣubú lura wọn ni. So ó jẹ́ ohun tí ó burú púpọ̀ kéèyàn jẹ́ Kìrìsìtẹ́nì kó wá máa tún tẹ̀ sí ibi tí ayé ń tẹ̀ sí. Ewu tó wà ń bẹ̀ pọ̀ nítorí pé kò ní lè sáré kiri bí ayé ṣe ń sáré kiri. Ọlọ́run tó sì gbẹ́kẹ̀lé kò ní gbà nítorí pé kò ṣe bí Ọlọ́run ṣe fẹ́ kó ṣe. Bàbá wa Professor. Ẹ ṣeun. Kí lẹ rí sọ sí àwọn tí wọ́n máa fi nǹkan wọn sọ ṣọ́ọ̀bù wọn tí wọ́n fi máa pèrò wáhùn sínú Ọlọ́run náà dùn sí. Séèyàn lè tẹ̀sí bí ayé bá ń tẹ̀sí. Ibi téèyàn bá dé ṣọ́ọ̀ṣì yọ bẹ̀bẹ̀ pé k'Ọlọ́run dárí jìn. Kí n tó dá sí ẹjọ́ ẹ jẹ́ á wo ìwé Lẹ́fítíkù orí 19 ẹsẹ̀ 11 dé 13. Ó ní ẹ̀yin ò gbọ́dọ̀ jalè, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe aláìṣòótọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ṣèké fún ara yín, ẹ̀yin kò sì gbọ́dọ̀ fi orúkọ mi búra èké, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ bà orúkọ Ọlọ́run rẹ jẹ́, èmi ni Olúwa. Ìwọ ò gbọ́dọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ, bẹ́ẹ̀ ni ìwọ ò gbọ́dọ̀ jẹ hàrámù. Owó ọ̀yà alágbàṣe kò gbọ́dọ̀ sún ọ̀dọ̀ rẹ,
títí di òwúrọ̀. Gbogbo bí táyé ń tẹ̀sí ni wọ́n kà yí o, nídìí òkòwò, olè jíjà, àìṣòótọ́, ìbúra èké, ká máa porúkọ Ọlọ́run lórí tí ò tọ́, ìrẹ́jẹ, wọ́n dárúkọ àràmù, bí olè gbé wiri, arm robber ìlòyìnbó pé arm robbery. ìdí ìṣe jẹ́ kó mọ́ra. tí ò tọ́ síyàn. èyí tó wá ṣe pabambarí ẹ̀ ni pé àwọn agbanisíṣẹ́ agbéṣẹ́ fúnni ṣe wọ́n lówó ọ̀yà alágbàṣe. gbọ́dọ̀ di ọjọ́ kejì. bẹ́ẹ̀ ni oògùn ò gbọ́dọ̀ gbẹ́mọ́ alágbàṣe lára. ibi ayé ń tẹ̀sí nìyí o kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká ṣọ́ra. Olúwa ló borí ohun gbogbo, kò ságbára kankan tó tún lẹ́mí. ṣùgbọ́n tá a bá tẹ̀sí ibi táyé ń tẹ̀sí bí àwọn ìyá wa ṣe sọ lẹ́ẹ̀kan, gbogbo èyí tí wọ́n fi ń wọ́nlẹ̀ ibi tí wọ́n gbé dé lẹ́lòmíì ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ó mọ̀ bá lọ ni ó mọ̀ bá lọ ni ó mọ̀ bá lọ, gbogbo ẹ̀ asán lórí asán. wọ́n ló àìkú oògùn àìkú pé èèyàn fi nǹkan kan ṣe oògùn àìkú àìbò lẹ ṣe ń pa lówe rí wípé tí kinní ò bá kú agility adúpẹ́ agility ó fi ṣògùn àìkú bó ṣe rí nìyẹn. Ọlọ́run nìkan ló tó dúró sí o, oògùn ayé a máa fẹ́ẹ̀lì ènìyàn. kéèyàn mọ́ tẹ̀sí ibi táyé tẹ̀sí, ibi ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa tẹ̀sí. Ìbéèrè tó kẹ́yìn bàbá pòfẹ́sọ̀, ṣàlàyé ohun tó túmọ̀ sí pé kí ènìyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run fún ìmúgbòòrò okòwò rẹ̀. Lókìní tó túmọ̀ sí kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run, kéèyàn má gbẹ́kẹ̀lé ayé fún ìmúgbòòrò ọjà ènìyàn, okòwò ènìyàn. Ẹ ṣeun. Sáàmù orin Dáfídì orí 111 ogun lóríṣiríṣi ní èmi ò gbójú mi sórí òkè wọn níbo ni ìrànlọ́wọ́ mi ti wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ bá mọ̀, téèyàn bá gbẹ́kẹ̀lé Ọlọ́run yẹn ni pé ohun gbogbo tó ní ó gbélé Ọlọ́run pátápátá. Ó ní ìgbàgbọ́ gidi nínú Ọlọ́run. Ohun tó túmọ̀ sí náà ni wípé kò sí ohunkóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ibi mo ti bẹ̀rẹ̀ Ọlọ́run mọ̀, ibi tí n ó dé Ọlọ́run mọ̀, bí mo ṣe ń rìn Ọlọ́run mọ̀. Ọlọ́run ní fúnni ní agbára láti lọ́rọ̀ tí ó bá ní kalẹ̀. Wọ́n ní béèrè a ó sì fi fún yín, kànlẹ̀kùn a ó ṣí. Ọlọ́run ló ń ṣe gbogbo ìlérí yìí fún wa. Ọlọ́run tí sì yẹ̀ lérí. Ẹni ọ̀wọ̀ kí n tó parí ẹ̀, ẹ jẹ́ n fi ti Jábésì, wọ́n sọ fún wa nínú Bíbélì, wọ́n nígbà tí ìyá ẹ̀ lójọ́ ọmọ ìbànújẹ́ ló jẹ́ Jábésì. Wọ́n ṣe wájọ́ ọmọ ìbànújẹ́, ó wọlé tọlọ́run lọ pé kò sí tọlọ́run lè ṣe tì. Ó bọ́lọ́run sọ̀rọ̀ nínú àdúrà tó le tó nínú gbogbo ẹ̀gbọ́n àwọn àbúrò gbogbo ẹ̀ wọ́n ní ó lọ lájú wọn lọ. Nígbà tọ́lọ́run má yí padà dé, ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà, òun ló tó gbẹ́kẹ̀lé. Ẹ ṣeun. Ẹni ọ̀wọ̀. Ìyá wa, ìyá Adésọjí, ilẹ̀ náà rí sọ sọ́rọ̀ yìí pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run fún ìmúgbòòrò okòwò wa. Ẹ jẹ́ ká wo Jeremáyà orí 22 ẹsẹ̀ 17. Ó ní wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara, ohun kan wà tí ó ṣòro fún mi bí. Tó tá bá gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú okòwò wa, kò sí bí ó ṣe lè nira tó, kò sí tó nira fún Ọlọ́run. Ọlọ́run á la ọ̀nà fún wa. Ó ní òun tiẹ̀ máa ṣe ohun tuntun, ó ní òun ó mú omi jáde ní aṣálẹ̀, ó ní òun ó mú ọ̀nà jáde ní aginjù. So ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run á mọ̀ wípé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. So ohun gbogbo ló dẹ̀ máa ń jẹ́ ṣíṣe fún àwọn tí ó bá gbẹ́kẹ̀lé Olúwa. So ó ṣe pàtàkì ká gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú okòwò wa, nítorí pé ohun gbogbo tí a fẹ́ yẹn pátápátá Ọlọ́run á padà wá ṣe fún wa. Ṣeun. So kí gbogbo wa ká gbọ́kàn wa lé Ọlọ́run, ká má gbọ̀nà ayé láti wá ojú Ọlọ́run, láti gbọ́dọ̀gbọ́n láti jẹ́ kó gbé àwa kó gbòòrò sí. Ọ̀rọ̀ ìparí, sísòwò ní ìbámu pẹ̀lú ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló lè mú kí okòwò wa dàgbà sókè. Eléyìí pàápàá ló lè mú kí a ta àtàjèrè kí
kí èrè náà sì mọ́ wa lọ́wọ́. Ìbùkún Ọlọ́run máa ń mú ènìyàn là láì fi làálàá kún, yóò sì wà fún irú ẹni bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tó bá ti fi ìgbọ́kànlé rẹ̀ sínú Ọlọ́run, ìbùkún Ọlọ́run yóò mọ yapa nínú ayé rẹ̀ ni, yóò mọ pọ̀ sí ni. Fún ìrònú, yẹ ká béèrè, ǹjẹ́ ó lòdì kí Kìrìsìtẹ́nì ní aláfẹ̀yìntì fún okòwò rẹ̀ láti gbòòrò? Ǹjẹ́ ó yẹ kí Kìrìsìtẹ́nì ní aláfẹ̀yìntì bí bàbá ń gbẹ̀jọ́ tí ó lọ sáré bá, tí ó bá hàn túrú, tí ó bá dọ́gbọ́n sí pé kíní ta ló yẹ ká fẹ̀yìntì? Ọlọ́run ni. Ọlọ́run ló yẹ ká fẹ̀yìntì. Kì í ṣe pé kẹ́nìkan ló ní bàbá kan tí ó bá ń ṣe. Orin olórin ìgbàlódé kan ní ìsìn, orin ẹ̀mí tí gbogbo aláyé ń kọ káàkiri, ó ní onídùúró mi ọmọ ṣeun, bàbá aláfẹ̀yìntì ó mà lè yẹsẹ̀, ó mà lè máa ṣìrègùn. Èfi jẹ́ sórí fún ẹ̀kọ́ mọ́gbà kọmíṣàn yóò gbójú owó yóò gbèrè lórúkọ Jésù. Ọlọ́run nìkan ló tó fẹ̀yìntì. lọ́wọ́ wa o. Àmín. Ká má fi èèyàn gan tí ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wa. Mo rántí èèyàn wa kan nígbà kan tó ń wáṣẹ́, so ẹni yẹn ti ṣèlérí fún wọn wípé kán wá láàárọ̀ ọjọ́ kejì. Ìgbà tán máa dé ilé ẹni yẹn náà wò pé èrò pọ̀ níwájú táwọn. Nígbà tán máa débẹ̀, bàbá yẹn ti kú. Lẹ́ni tó gbọ́kànlé pé ó máa ràn òun lọ́wọ́. So Ọlọ́run nìkan ló tó gbẹ́kẹ̀lé. Ẹ ṣeun. Fún àkọ́sórí, ìyá wa, ìyá Adésọjí, Yes sir. ẹ bá wa kẹsì àkọ́sórí náà, a máa wí tẹ̀lé yín. Jóòbù orí 14 ẹsẹ̀ 11. Bí wọ́n bá gbàgbọ́, tí wọ́n sì ń sìn, wọ́n ó lọ ọjọ́ wọn nínú ìrora, àti ọdún wọn nínú afẹ́. Ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ nínú Ọlọ́run, nínú afẹ́ ni ó ti lo ọdún rẹ̀, kò ní lò nínú ìnira. Lẹ́ẹ̀kan sí, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ arábìnrin wa Tọ́pẹ́ aya Adésọjí. Ṣé ta bá tún pè yẹn tún máa wá? Lágbára Ọlọ́run, agbádùn yín lónìí, ẹ ṣé ẹ kú dìde o. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n Wálé Adégbìtẹ́, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Mo bọ́lọ̀ ń dúró. Ẹ ṣé, a dúpẹ́ o, ẹ káàbọ̀ sí. Bẹ́ẹ̀ náà lèmi náà ń kíra mi o, àlùfáà àgbà Samson Adébóyè Àwòyọ̀dé. Ẹ̀rọ WhatsApp wa 08147194733. Ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa tàbí kẹ́ ẹ pè wá tó bá lẹ́tọ̀ọ́ láti gbé wá sórí ẹ̀rọ móhùnmáwòrán tàbí ká kọ ìwé sí yín, a ó sì bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín o, nítorí pé ẹ̀yin la fi bẹ̀rẹ̀ ètò yìí, ẹ̀yin náà lẹ sì bá wa lọ́wọ́ sí dópin. Gbogbo bó ṣe jáde lọ, jẹ́ kó yí àwọn ènìyàn padà sí rere o. Àmín. Ìbùkún látòde ọ̀run wá, jẹ́ kó yalu àwọn tán ń gbọ́rọ̀ rẹ o. Àmín. Káàbọ̀ rẹ kó jọba lórí wa. Àmín. A dúpẹ́ nítorí pé o ti gbọ́ o. Olúwa ẹ ṣeun. Nítorí Jésù Kristi Olúwa wa. Àmín.